بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. Mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ mi alápẹ̀lẹ́ síbi ìjókòó wa ti tàlẹ́ yìí. Èyí tí a máa tó tẹ̀síwájú bí tó jẹ mọ́ ọ̀rọ̀ masailu al-mu'amalat al-maliyya al-muta'alliqa bi shahri Ramadan. Ìtafẹ́ mẹ́nubà lónìí yìí ó ní tí wọ́n ń pè ní bay'ul istijrar. Bay'ul ìtí wọ́n pè ní bay'ul istijrar ó náà ní ṣókí ó ní akhdhu al-hawa'ij 'inda al-bay' wa daf'u thamaniha fima ba'd. Akhdhu al-hawa'ij min al-bay' shay'an fa shay'an wa daf'u thamaniha fima ba'd. Kéèyàn máa gba ọjà lọ́dọ̀ ẹni tí bá ń ta ọjà ní díẹ̀díẹ̀ láì ní san owó rẹ̀ ní kíákíá tó bá di bí ìparí oṣù àbí ìparí ọ̀sẹ̀ àbí àsìkò kan yóò ṣe wá lọ sí gbogbo ẹ̀ yóò sanwó ẹ̀ fún un ní pè ní bay'ul istijrar. Tá bá ní ká gbé bay'ul istijrar lé orí tá à ń sọ̀rọ̀ lórí nínú Ramadan, ìyẹn fẹ́ ra oúnjẹ ìsinu ni àbí oúnjẹ sàárì ni, a rí pé àwọn ilé oúnjẹ kan ń bẹ tí èèyàn bá ní agreement pé kó máa gbé oúnjẹ báyìí wá ní alaalẹ́ àbí ní òru lóru tí àwọn yóò fi parí. Ǹjẹ́ ní ó dáa kéèyàn ṣe irú eléyìí báyìí bí? Kò sí wàhálà ń bí pé kéèyàn lọ kí ọba ìkan ní agreement pé má bá gbé nǹkan báyìí wá tí a ti jọ mọ owó rẹ̀, kò sí wàhálà ń bẹ̀. Ó máa pé ní tí wọ́n jọ fẹ́ rà ó ti mọ iye tó fẹ́ rà. Ó ti mọ̀ pé oúnjẹ pléètì kan wọ́n ń tà ní 1,000 naira ní ń tà. Ó sọ pé tó bá ń gbà bá ní ojoojúmọ́ tó sì bá ti parí yóò mọ̀ pé ìparí oṣù báyìí ní ẹ̀sìn inshallah ta'ala yóò san kíní yìí yóò jẹ́ 30,000 yóò san fún bá ní ẹ̀sìn. Ilé ò sí wàhálà bí ilé o. Àbí wàhálà fẹ́ wà ó ní wípé èyí lọ́sọ̀dọ̀ ẹni tí ń ta nǹkan tí yóò ra nǹkan yìí tí yóò máa mú díẹ̀díẹ̀ lọ́dọ̀ rẹ̀ yóò mú léyìí lónìí àbí yóò ní pé bá ń fi abọ́ kíní kan ránṣẹ́, bá ń fi pléètì kíní kan bá ń sẹ́ndì ránṣẹ́, wọ́n bá ń bá jojúmọ́ báwọn tẹ́ pé pọ̀ mọ iye tí ń ta nǹkan yìí, tẹ́ pé ẹni tí ń ta nǹkan yìí lọ́mọ iye ẹ̀ lọ́dọ̀ ara tiẹ̀, àmọ́ ẹni tó fẹ́ ní kó máa mú wá fóun ní jojúmọ́ tí yóò wá padà wá sanwó ilé ẹ̀kan náà ó lè má mọ tí kíní o, ó lè má mọ òun lè má mọ iṣẹ́ ń tà tó jẹ́ pé mọ̀ tó bá di pé ó di parí oṣù ni ó sì á lọ sí gbogbo nǹkan yìí yóò sì á sanwó rẹ̀. Àwọn àfáà wọ́n sọ̀rọ̀ ní abala yìí pé a ti mọ̀ yìí pé tí a fẹ́ ra nǹkan nínú Sharia Islam a gbọ́dọ̀ mọ in tá a fẹ́ rà àtowó tá a fẹ́ ra nǹkan yìí. Ìgbọ́dọ̀ dandan kéèyàn mọ ọjà téèyàn fẹ́ rà kéèyàn ò rí àbí kó mọ ìròyìn rẹ̀ àbí kéèyàn sì ṣe kíni o kí ó tó mọ owó tí ó fi rà. Owó tí ó fi rà ó gbọ́dọ̀ rí tàbí kó mọ ìròyìn rẹ̀ tí ò fi jẹ́ pé yóò dá wàhálà lélẹ̀ yìí. Torí ọjà tá a fẹ́ rà tá a mọ owó tá a san lórí ẹ̀ àbò tá a san tá a fẹ́ san fọ́jà kan tá a bọjà tá a fi rà, eléyìí yóò padà bọ̀ sínú tí wọ́n pè ní al-gharar. Kéèyàn mọ àtàsí nǹkan, kéèyàn mọ nǹkan kan, èèyàn gbọ́dọ̀ mọ nǹkan kan nínú tó fẹ́ rà, owó tá a fi rà ni àbí ọjà tá a fẹ́ fi rà, a gbọ́dọ̀ mọ̀. Tí èèyàn bá di pé èèyàn sọ fọ́lọ́jà yìí pé máa gbé oúnjẹ wá lójoojúmọ́ láì mọ iye tí ń ta ọjà yìí tó di ìparí oṣù tí ó wá sọ pé ọjà tó fẹ́ tà fún mi yìí o wọ́n fẹ́ tà ní iye báyìí ló pè. Bóyá ọ̀tọ̀ ní tèmi fọkàn sí pé yóò jẹ́ àmọ́ tó gbé iye owó fún mi mo rí pé mo ṣe bí iye tí ń ta léyìn ni èmi ò pé tí ń ta báyìí ni yóò wá di èdè yóò dá èdè lẹ̀ yóò wá dá wàhálà lẹ̀ kọ́ máa jẹ́ pé ilé ó dá wàhálà lẹ̀ ni wọ́n fi sọ pé àníbẹ̀ sálá wọn fi sílé ọ̀fà ká máa ta ọjà tó bá jẹ́ pé ó mú nǹkan téèyàn ò ní mọ nǹkan yìí nínú títà ni o àbí nínú orí ìta fẹ́ rà ni o àbí ó ta fẹ́ san fún nǹkan yìí ni o àbásìkò ta fẹ́ san nǹkan yìí ni o àbí àyè ta ti fẹ́ san nǹkan yìí ni o tó pé ìrújú bá ti wà ńbẹ̀ téèyàn mọ nǹkan yìí tí wọ́n fẹ́ dá wàhálà lẹ̀ àbí pé ká jìnà sí gbogbo títà ìrà bẹ́ẹ̀. Ó fi jẹ́ pé tí èèyàn fẹ́ wá ara wọn tí èèyàn sọ fún lóúnjẹ yìí pé wọ́n gbóúnjẹ wá fún mi lálẹ́ àbí lóru tó ti wá tó yá wà sanwó rẹ̀ padà, èèyàn gbọ́dọ̀ mọ iye tí ń ta nǹkan yìí. Tí èèyàn bá ti mọ iye tí ń ta kò sí wàhálà ń pẹ́ pàápàá kò sí ìrújú ńbẹ̀. Ó ti hàn pé
ayọ̀ ọjà tá pè ní pé ọjà yìí oúnjẹ pléètì kan o 2000 naira ní o ó sọ pé táwọn gbé á ní ọgbọ̀njọ́ àwẹ̀ àtìmọ̀ tí ó jẹ ó lè kò sí wàhálà bí ilé àmọ́ tẹ́kẹ́ ọ̀bà wa mọ̀ ni àwọn afáà sọ̀rọ̀ pé àìmọ̀ yóò bọ̀ sínú ìrújú tẹ́ pé yóò sọ títà yẹ́ra di tí ò rẹ̀ tọ́ wọ́n bi Imam Ahmed rímọ̀lù tààlà léèrè wípé ẹnìkan lọ bá ẹnìkan pé ó ń lọ gba nǹkan lọ́wọ́ ẹnìkan mo wá ó sì ń gbà bẹ́ẹ̀ yóò sì wá lọ sí fún ní ìbẹ̀rẹ̀ yóò tó ti yá wà lọ sí owó ìfún wọn Muhammad sọ pé wọ́n bi léèrè pé ṣé ọdẹ àbí ó ní òsì tó burú bẹ́ẹ̀ wọ́n pé sí ọjà níbí wọn ó ní kò tí ì di ọjà pàtó wá ti kọ́ bá gbé dé tí wọ́n ń sí ó ní ntí ọjà ọ̀lẹ́tọ̀ tí ò ní sí jọ jẹ́ pé nǹkan ìwọ mẹ́mẹ́ ni pé wọ́n jẹ́ pé ọjọ́ kọ̀ọ̀kan tí ń gba nǹkan owó tí ń tà price tí ń tà jọ náà òun kọ́ ni wọ́n fẹ́ máa sí fún ọjọ́ tó fẹ́ tà fún nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí máa sí un ni wọ́n sọ pé lólé yìí ọjà tó gba oúnjẹ níjọ́ ọjọ́ ìbẹ̀rẹ̀ àwẹ̀ iye báyìí ni owó rẹ̀ jẹ́ ọgbà tíjọ́ kejì iye báyìí ni tó gbà sáájú tó ti lo wọ́n wà máa sí fúnjọ́ tí ń tàun pé iye báyìí ni wọ́n sì sọ price tó bá jẹ́ níjọ́ tí wọ́n fẹ́ sí kí ni yóò ti ń sí fún ilé ìní ọ̀sọ̀ di ìtọ́tọ́ àbùkọ́ ni pé yóò máa sí fún níjọ́ owó àkọ́kọ́ fún àpèlé òun kò lọ wọ́n sì rí pé nígbà tí ń ta ọjà yìí kò mọ iye tí ń tà àmọ́ ní ìsìn tó ti gba ọjà sọ̀wọ́ ní ìsìn báyìí ní ìsìn àwọn fẹ́ bóyá ó yá ni bóyá kìíní kan ni ní ìsìn ó ti wá wọ́n fẹ́ ra ọjà yìí ní ìsìn tí wọ́n gbá láti ẹjọ́ yìí o mo fẹ́ sanwó rẹ o wọ́n wà price ẹ̀ ní ìtọ́jẹ́ owó ọjọ́ náà bá ń lọ eléhùn wọ́n ní pé kò sí tó burú bí eléhùn sókè ọ̀rọ̀ nínú ilé yìí pé ẹ̀mọ̀ ìyá mi ní tẹ́ ń pè ní bẹ́ẹ̀lì sìjọ́rọ̀ kò kúrò nínú tí wọ́n máa ń pè ní bẹ́ẹ̀lì màátọ̀ ó ní pé kéèyàn ó ti mọ price nǹkan kó sì ọ̀rẹ́ pé ní tẹ́ ń pè màátọ̀ tí a máa ń ṣe lọ́pọ̀ gbà tí a ti mọ price nǹkan yóò kàn sówó lẹ̀ yóò sì mú láì ní ilẹ̀ tó pé wọ́n fẹ́ ra iyọ̀ wọ́n fẹ́ ra ṣúgà wọ́n ti gé síbẹ̀ wọ́n ti bù sínú láìlọ́ọ̀nù ó ti mọ iye tí ń tà yóò kàn pé a ti mọ̀ pé ṣúgà kan bóyá 50 naira ń tà ní o ó ti yẹ bí o ṣe yẹ wọn tó ti mú 50 naira wá yóò kàn sọ 50 naira lẹ̀ yóò sì mú ṣúgà irú eléyìí pọ̀ tí ní gbogbo àyè tí wọ́n sábà ṣe tí wọ́n ṣẹ̀ nímọ̀ béèrè pé ló ń ta léyìí bẹ́ẹ̀ lè ṣèjọ́rọ̀ tá à ń sọ yìí nítorí pé ní ṣèjọ́rọ̀ ni pé kí ọmọ fa nǹkan báyìí kó mọ fà á wọ́n tọ́ sí pé wọ́n fẹ́ yóò mọ fa nǹkan ìsọ yóò mọ ra nǹkan díẹ̀ títí yóò fi àwọn ọ̀dọ̀sọ̀wọ́ rẹ̀ olóòkú ò ní bí ń tà pé máa tọ́ ti yí pé yóò fún ẹ ní nǹkan yóò sì gba nǹkan lọ́wọ́ èèyàn nígbà wípé bẹ́ẹ̀ mọ ilẹ̀ ṣèjọ́rọ̀ yóò lọ mọ ó ti mọ tí ń ta nǹkan yìí yóò sì mú nǹkan yìí pé wọ́n sọ pé ọgbà ọjà yìí ní tí ó sanwó fún tó bá yá ọgbà gbèsè tí ó sanwó fún tó bá yá ilé ìlọrin afáà fi sọ pé kò sí tí ọ burú ń bẹ̀ gbà pé ó ti mọ iye tí wọ́n ń ṣe kí ni o tí ń ta ọjà yìí ṣé lóúnjẹ kan lèyàn sọ pé kọ́ ọmọ gbóúnjẹ wá ìròyìn tí ìmọ̀ tọ́ yìí ọmọ wọn tà á pé tí wọ́n pọ̀ jù ní pé ìyẹn tí wọ́n mọ tí wọ́n ta oúnjẹ ìjẹ́ ń ta oúnjẹ ó ti mọ tí wọ́n tà ó fi sọ pé bàbá gbé nǹkan báyìí wá ní àlàálẹ̀ ó ti mọ̀ pé iye báyìí ní gbèsè tí ń bẹ lọ́rùn òun ó sì wọ́pọ̀ ní gbogbo àyè náà bẹ́ẹ̀ pé wọ́n ti máa ń mọ irú nǹkan tí wọ́n máa pé mo wá ìmọ̀ sọ́wọ́ ẹ̀tọ́ bá yá kó tó di pé èèyàn mọ̀ pé kéèyàn mú wá kì í sì máa sábà dá wàhálà alẹ̀ tàbí pé ọba dá wàhálà alẹ̀ tàbí pé ọba yí padà wọ́n ti máa ìfọ́ọ̀mù yẹn pé sọ pé kí ni tí wọ́n béèrè yìí tẹ́ ìgbà lónìí ó ti wọ́n o ìyẹn ti máa ń mà bẹ́ẹ̀ lọ torí bẹ́ẹ̀ kọ́ kéèyàn ó ṣe ìsìjọ́rọ̀ níbi tó jẹ mọ́rọ̀ oúnjẹ ìsinú àbí tó jẹ mọ́ oúnjẹ sáàrì àbáwọn oúnjẹ míì náà kò sí tó burú ń bẹ̀ pàṣẹ wípé ìyẹn ti máa ń mọ price rẹ̀ ètò àwọn tí mọ price rẹ̀ ó dáa kéèyàn béèrè kó tó di pé yóò máa lo bẹ́ẹ̀ yìí yóò máa lò sí i kọ́ ló bá kó ṣe àlékún àgbọ́yé fún wa Allahumma salli ala Muhammadin wa sallim.